Yeah, hello, beautiful people. My name is Princess. This is Yoruba American comedy. We have adverts, counseling, and broadcasting news tonight. Congratulations to our Ekiti people, both home and abroad, for our new airport. Àti rí nǹkan àìwá Ekiti-kete. Ojú láti ti tó ohun àìwá Ekiti-kete. I'm so happy for that. Ìyẹn ènìyàn mi jàre jẹ́mi wí nǹkan sí yín o. Èsì ibi kan tí sákòkò lé yín ni o. Mo jẹ́ mi rí kí n yá àṣà kòkó lébẹ̀ tàbí kí n yá àṣà ọ̀gẹ̀dẹ̀. Ọ̀ kí n yá àṣà ìpákí. Ẹ̀rọ o. Kọ́kọ́ bá lọ ni kọ́ yá àṣerú rẹ̀ ṣe lé mi rẹ̀ kájọ kẹ́sẹ̀ sí ṣòkòtò kan. Ṣé mo rí ìran òyìnbó kuru mọ́ ẹ̀bọ̀? Ìran òyìnbó kan gbénu yìnyín. Àyá kí alẹ́ kìtì. Kan bá rí ti débẹ̀ sí ni kí n gún yàn àtẹ̀fọ́ kí n mú pàdé ní ọlọ́nà. Kí n jẹ́ ọmọwé ọmọ lùkà láyé sí mo wá lùwà eré lẹ́kìtì ṣe ni kí n ṣòrìn wá lùwà o mo fi bá ń ṣe ní ṣe wọn kó kọ́mẹ́dì ni mo pè from beginning so jẹ́ ká ṣe dáadáa o we are happy right yes another one is coming òkun a máa lọ gbé òkun lẹ́kọ̀ọ́ á gbé wá sí Èkìtì ìyẹn ni the next one gbogbo àá lè máa lúwẹ̀ẹ́ dáadáa.